ó ṣògùn o ikú ẹran ó ṣògùn o ikú ẹran ó ṣògùn yìí ẹran akóyìn àbọ̀ ajá bọ́kó. orúkọ yìí ti jẹ́ Orúkọ mi ni Ṣótúndé Sábúrì Àṣẹ̀dú tí mo jẹ́ yàwó ọ̀tá Balúwẹ̀n Zone nípínlẹ̀ Ọ̀dẹ́dá ní abẹ́ bàbá wa Aláràbọ̀. ṣe é kọ́ sí ọdẹ ni. Mo bá ń lé ni mi kọ́ ṣe ọdẹ. ẹ lọ́gàá ni. Bàbá tó bí mi ni mo lè pè lọ́gàá mi. ta ló gbébọn lé yín lọ. Bàbá tó bí mi ni. ǹjọ́ ẹ gbébọn fún yín ẹran kílẹ̀ kọ́kọ́ pa. Ẹran ọ̀kẹ́rẹ́ mo kọ́kọ́ yìnbọn pa. ọ̀kẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ni àbẹ́ẹ̀ta. Jíjẹ ni o. ó lágbára. Bẹ́ẹ̀. àwọn gbòòwò lẹ máa dẹ. A máa ń dẹgbó, a máa ń dẹná alẹ́, a máa ń ṣe ọdẹ péèpéò ní wọ́n ń pè lẹ́gbàá ń bìbà. A máa ń ṣe méjèèjì dáadáa. kí làwọn àrírí yín ní àwọn ọdẹ alẹ́. Ìrírí pọ̀ díẹ̀. Àkọ́kọ́ ọdún kan tí tẹ́ẹ̀tì ẹ̀ tí ì sọ fún mi rí rárá. bẹ́ẹ̀ ni bàbá. Ọdún kan tí mo mọ́mọ kan sẹ́yìn à ń pọmọ yẹn Peter tí mo dẹ̀ lọ igbó Agérige Àyá. Mo ti pa ẹtu méjì, mo ní kọ́mọ yẹn kó máa tẹ̀lé mi bọ̀ lẹ́yìn. Ibi tá a ti ń bọ̀ a máa já títì. Atẹ́gùn ìdé yà yóò wá wó. Kí ló ṣẹlẹ̀ ń bí báyìí? Ara sọ mí. Atẹ́gùn ìdé yìí yà. Ara sọ mí. Mo pe ọmọ tí mo mú dání. Mo ní dúró sẹ́yìn bí báyìí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ní títì tàjá yìí o. Kí n tó ṣẹ́jú pẹ́ mo ráṣọ funfun yẹn ń bọ̀ yìí. Eléyìí à ń jọ̀nù àbí òkú. Ìgbà máa débẹ̀ ó jókòó ọmọdékùnrin ó ń kún bọ̀ yún. Ṣé wọ́n ló ń dá àlámù? Àwọn bàbá tó dẹ̀bi wá kọ́ wa ní àwọn ẹ̀kọ́ kéékèèké kan tó bá dàbí pé ó fẹ́ rí báyìí. Mo dúró, mo ní kọ́mọ yẹn dúró sí mi lẹ́yìn. Mo bá a sọ̀rọ̀. Ó yà ó gbẹ̀gbẹ́ lọ ṣùgbọ́n ọmọ yẹn fẹ́ ṣe àtojúràn. ẹ bá Tádé sọ̀rọ̀. Òkú yẹn bó ṣe ń bọ̀. ẹ bó kù sọ̀rọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run. Ọmọ tó wà lẹ́yìn mi yẹn fẹ́ ṣe àtojúràn. Kílódé. Bí yẹn ṣe ń kùn lọ ó gbẹ̀gbẹ́ a lọ. Kí n tó gbẹ́sẹ̀ méjì mo rí pé ọmọ yẹn ò lè sọ̀rọ̀ mọ́ tí wọ́n ayé lù. Kí la fẹ́ ṣe báyìí? Ibi àdẹ̀wà ìjìnà sílé ó yá jókòó ń bí báyìí. Àṣà àjà ọmọ ewé méjì kan mẹ́ta mo fi gbá pa lójú ṣùgbọ́n kò lè sọ̀rọ̀ náà. Ṣùgbọ́n ó ní agbára àti délé ńgbà yẹn. Ìgbà mo délé mo dọ́dọ̀ bàbá mi wọ́n ní ká ṣe báyìí. Ọlọ́run dẹ̀ bá a ṣe. Ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ìyẹn àkọ́kọ́ tí mo rí ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì a lọ ṣe ọdẹ pé òun à ń pè ní báyìí. A lọ ṣe lábúlé yẹn wọ́n ń pè ní Agbúgbúrù. Ní Ẹ̀gbá ń bì náà lọ. Ní Ẹ̀gbá ń bì báyìí nípínlẹ̀ Ọ̀dẹ́dá ń bì báyìí ni. Ìgbà tá a dábúlé yẹn ọmọdé ti pọ̀. Èmi ni yàwó ọ̀tá sónù mi. Bàbá ọmọ tó bẹ̀rẹ̀ yẹn pè mí wọlé kí n má jẹ́ kójú tí àwọn àlejò kan wá látọ̀ bá fẹ́ o wọ́n ṣe kà. Ẹ jẹ́ ká lọ ńgbà bá lọ tá a bá dé. Àkírà káàbọ̀. Ìgbà tá à ń lọ ẹni bẹ̀dẹ̀ yẹn ìyá ẹ̀ pè mí sẹ́yìn. Wọ́n ní kí n wá ń bí ọmọ mi. Kápẹ́ ẹran kó pọ̀ lé ní ọ̀n máa nálejò. Wọ́n fẹ́ fi ṣe ọdún Ògún tó fẹ́ lẹ́yìn ní nǹkan kan mo nẹ́ran á kú. Aṣọdẹ yẹn títí ṣúlẹ̀. Apẹ̀tù apọ̀yà. Ọlọ́run kẹ́mi jẹ́ mo pẹ̀tù mẹ́rin. Ìgbà mo ti pa mẹ́rin mo ń bọ̀ nílé. Mo fẹ́ wá wẹ̀. Kọ́wọn dé tó dé àwa bí mẹ́jọ ti dábúlé. Bí mo ṣe dẹ́kùlé kí n gbómi kí n lọ wẹ̀. Ìyá yẹn pè mí wọ́n ní kí n wá ń bí ọmọ mi. Wọ́n ní ẹran ọ̀la pa mo náà ti pẹ̀tù àti pọ̀yà ẹran ti pọ̀. Wọ́n ní ẹran pupa tó ń pè ń galà yẹn kọ́ mo ní àkàn rárá o débi tá a máa pa o. Wọ́n ní sáwọn dé tí dábúlé mo náà ti ń dé díẹ̀díẹ̀. Wọ́n ló yá kí n lọ bá wọn pé ká lọ sí ọ̀nà títì kan wá láti abúlé Adẹ́rù ó wá já abúlé yẹn pé tá a bá ti dé títì yẹn ní pé ẹran tá a máa pa máa ti rí ìgbẹ́ tá a máa wó ń bẹ o. Lóòótọ́ bá a ṣe ń lọ ojú ọ̀nà tá à ń tàn lọ mo ní kọjá lọ wógbẹ́. Ẹ padà lọ bá wọn. A padà mú kí wọn dé padà ní ìwẹ̀ mọ́. Bá a ṣe ń lọ lójú títì yẹn mo dójú ọ̀nà báyìí mo rí ẹsẹ̀ ẹran yẹn bíi pé wọ́n da màálù kọjá. Ẹran tí ìyá yìí sọ ni ó wọnú gbẹ báyìí.
mo ní kọjá wá dẹ̀gbẹ́ bàbá kan ń dẹja lọ́dọ̀ wa àwọn lọ́jọ́ ògbòjá mi à ń pè ní Àdìsá Ọlálékan àwọn lọ́jọ́ ògbòjá mi gbà àwọn lolóró dẹ mi ń sìn mo ní ògbòjá ìwà ń bí o ẹran ìwà ń bí báyìí o ẹ lọ sẹ́yìn o ọ̀dọ̀ lẹ́ran máa tọ́ wọn kéléko ìgbọ̀n kéléko ẹran ń bọ́ lẹ́yìn ẹran ń bọ́ ó tó ìṣẹ́jú márùn-ún ẹran ẹ fẹ́ fóònù ó dúró anybody léwọ́ ààrẹ ẹran mo kàn máa ṣẹ́jú mo kàn rẹ́ ẹran wájú mi ni bóyá ó wọ pléènì ni o bóyá ó dísàpíàdé bẹ́ẹ̀ ni o bó dẹ̀ ṣe déwájú mo dẹ̀ gbébọn mo ti gún lọ́rùn gbẹ̀là orí dùn ó bẹ̀ ń ṣe ẹran dúró ó dẹ̀ ń wó mi pakò báyìí mo dẹ̀ gbébọn mi bí mo ṣe ṣí sábúlé nìyẹn ìgbà máa dábúlé ìyá yẹn ti ń bọ̀ ó ń bọ̀ lọ́nà bí táwọn ìṣọ́dẹ yẹn ọmọ báyìí sí mo ní ọ̀nà tẹ̀sán àti pa wọn ní gbèrè kí n máa sọ nǹkan kan mọ́ ó jẹ́ nǹkan tí ó yà mí lẹ́nu pé ayé ṣì wà o ìyẹn ti ẹlẹ́ẹ̀kejì tí mo rí ní ìrírí mo dẹná lóru ọjọ́ kan ẹni ẹ wá pè mí pé woro ń gé atẹ òun mo wọ́ ìwòrò yẹn lọ lẹ́ẹ̀kìnní mo wá lọ lẹ́ẹ̀kejì mo wá lọ lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta tí màá lọ mo ní bàbá kan ó jábùrò bàbá mi mo lọ bá mo ní ọ̀kan ní ìwòrò kan ń já àtẹ òun mo ti wá lọ mi ìbà ọgbọ́n wo la lè dà wọ́n ní kí n dọ́gbọ́n báyìí kí n ṣe báyìí máa bá ń bẹ̀ kémi náà tó lọ kí ilẹ̀ tó ṣú mo ti ṣe kinní yẹn ìgbà máa dókun ẹ̀ mo bá ń bẹ̀ ohun tó yà mí lẹ́nu ni pé nígbà tó bá dé ata yẹn pàù a tún wú tákùn di ata yẹn kùkùkùkù báyìí mo gbébọn mo nàbọn sí ìbọn elétù mo gbé dání lọ́dún yẹn ṣàkàbùlà mo gbé mo nà sí ìbọn pèrò lẹ́ẹ̀kìnní gbòó ó pèrò lẹ́ẹ̀kejì ìgbésẹ̀ lẹ́ẹ̀keje tí wọ́n máa pèrò ìbọn yẹn fọ́ ewúro yẹn wà ń bẹ̀ báyìí mo kúrò ń bẹ̀ mo padà sílé gbogbo ojú mi ètú ti bò ṣùgbọ́n inflẹ́tì pé ohun tí mo lò náà dáàró sì wà níbi tó ewúro yẹn sì wà níbi tó wà mo padà wálé mo gbébọn mi mo tún bá ń bẹ̀ mo yìnbọn mo pa ìgbà máa pé ewúro yẹn ìyàwó mi kan wà nú oyún nígbà yẹn torí jìnnìjìnnì tó ti bòmí tí bọ́n yẹn fọ́ ìgbà máa yìnbọn yẹn ìtàn méjèèjì báyìí ewúro yẹn ni orun mẹ́sẹ̀ ṣùgbọ́n gbà tí a máa bímọ mo rápá yẹn bí ẹsẹ̀ ọmọ yẹn ṣùgbọ́n kò yarọ ó rìn dáadáa ṣùgbọ́n àpá yẹn ṣì wà ń bẹ́ẹ̀ dì sí lónìí ó sì rìn dáadáa ó rìn dáadáa ìyẹn mà gàkẹ́ ó pọ̀ wà ń gbọ́ yìí ọdẹ rí tó ẹ̀jẹ̀ tó gbọ́ mi. mo dẹná ní òrùjọ́ kan ni àwa mẹ́ta ni a lọ sọ́dẹ wọ́n ń pa abúlé yẹn ní Adédùn ìgbà dábúlé tá a fẹ́ dẹná aago 9 àwọn méjì tó kù ti múra ìyá tó bí baálé abúlé yẹn gangan pè mí ó náà mo ń fẹ́ rí ẹ mo ní kí ló dé adẹ̀jọ́ jókòó à ń fọ̀rọ̀ jómi tó ru ọ̀rọ̀ ó pẹ́ ìyá yẹn ní kí n jókòó ó dẹ̀ wọlé lọ ìyá yẹn lọ mú ọtí wá fún mi ó ṣàdúrà ó ṣe gbogbo ẹ̀ ó ní ṣùgbọ́n máa pa ẹran á fẹ́ di ẹran sọ lẹ́nu èmi kí n mọ bí máa ṣe ṣe o báyìí ó dáa mo dẹ̀ gbàgbé sùn ó kágo 12 mo nìde mo gbébọn bí mo ṣe yé sẹ́yìn abúlé báyìí mo rí odò ọ̀yà kan mo yìnbọn sí páà mo pa mo fi kọ́gi mo rìn mo gbé náà mo ń wo páànù abúlé yẹn báyìí mo rójú ẹran ńlá kan ní òkú páàkì léyìí ò ń ṣàgùtàn mo nawọ́ sí páà mo pa ibi mo ti pẹran ẹnu tútù yẹn mú mi yìí irú ẹran wo ni. ìgalà ni ó jákòrán òtútù yẹn mú mi mo yọ fóònù ọmọ tó mú wa lọbẹ mo pé ibo ni wọn wà ọdún wà níbí báyìí tán náà sókè mo rí inú ẹ mo ní kó máa bọ̀ ojúwe bẹ̀rẹ̀ fún mo padà lọlé ìgbà máa délé wọn lọ gbẹran ìgbà máa gbẹran dábúlé èmi ti sùn ìgbà tílẹ̀ máa mọ́ tán máa ya ẹran wọn ṣe gbogbo ẹ̀ mo ní kò sí ohun tẹ́mi fẹ́ fi ṣe o èlé ọmọ tó mú wa lọbẹ jọ ọmọ bá lé abúlé yẹn gbọgbọn mo wá ní kó yọ igẹ ẹran yẹn kán yọ itan kan lé lórí kó fi ẹ̀dọ̀ lé lórí kó gbé lọ fún baálẹ̀ jẹ́ bàbá ọmọ tó mú wa lọbẹ gbọgbọn igẹ ẹran yẹn ni mo gbé fún bàbá àtẹ̀dọ̀ níjà dé láàrin èmi àtọmọ kí ló dé tí máa fún bàbá òun ní igẹ ẹran tí máa tún fún nítan tí òun ló kọ́ mi lọ́dẹ ni tí òun ló ṣe gbá ni ìjà yẹn pọ̀ débi tó di pé a fẹ́ máa yọ àdàyọ̀ ọ̀bọ̀n síra wa. Sọ́ta lòun àti bàbá rẹ̀ ni. Ó yà mí lẹ́nu ṣùgbọ́n máa rántí pé màmá ti sọ̀rọ̀
ìyẹn ìyá tó bí bàbá ẹ̀ wípé mo máa pẹran kan o á bí wàhálà o bóyá ohun tí ìyá ìsọ nìyẹn nǹkan kan ìyẹn ló ó jẹ́ kọ́rọ̀ yẹn rọ̀ díẹ̀ tí ò fi jẹ́ kí gbọ́n mi sí omi sí kó pọ̀ jù ìyẹn ń gbà yẹn ìyẹn ti yẹn mo dẹná nínú oṣù kẹwàá ọdún tó kọjá. ọdún ètò kọjá. bẹ́ẹ̀ ni ní on the 21 mo pa ẹran kan mo fẹ́ ní mi ò fojú rí ilé ayé mi rí ó jẹ́ gàlà ó jẹ́ akẹran ìgbà mo yìnbọn sẹ́ran yẹn gbà èèyàn mi kan bẹ̀ mí ó lóun fẹ́ ṣe ìnáwó mo ní kó wá gbé ẹran yẹn mo ti pa ẹran kan báyìí ìjọ tó fẹ́ ṣe ìnáwó yẹn mo dẹná mọ́júmọ́ ọjọ́ yẹn mo yìnbọn sí ẹran ńlá kan mi ì rí yẹn ìjọ kẹjọ tó wá ṣe ìnáwó yẹn tán mo pa ẹran tí mò ń sọ yìí ó jẹ́ ẹran tó tóbi mo ní kó wá gbé ó dẹ̀ wá gbé ẹran yẹn ó ní kí mo ní máa wọ̀ rí ìgbà tó ń lọ wá ń bí o a lè ṣe ká má ṣe àṣẹ níbi tí a bá rí gàlà tó kú o máa lọ́rọ̀ tí wá kí yá fi ṣe àdúrà o ó dẹ̀ fọmọlẹ́gbẹ̀rún méjì kò lọ́rọ̀ tí wá àdẹ̀ṣàdúrà á lọ ó dẹ̀ gbé lọ níṣòmí ìyọ nǹkan kan nú ẹ̀ ìgbò máa tójọ́ kejì kò jọ pé bóyá ń ṣe ló ń fà mí lókù ẹ̀mí kò jọ pé wọ́n ń fà mí gbógbòǹgbò ọ̀rẹ́ ẹ̀ràn yẹn gbà mo yìnbọn fún ẹnu báyìí ló ti ń pọ̀ ẹ̀jẹ̀ tó fi kú eré mo pè kí ní í ṣe mí lọ́rùn jẹ́ ń lọ rògùn kẹ́míìsì jẹ́ ń lọ ra gbá jẹ́ ń lọ ra wo ìgbò máa tójọ́ kejì tí kí ní ẹ bẹ̀rẹ̀ mi lè sọ̀rọ̀ mọ́ àwọn mi yọ síta bẹ́ràn ẹ ṣe kú ni kí ló ń ṣẹlẹ̀ báyìí èmi ò tẹ́ ẹ̀ka fún ṣáàkókóró ní ó dí ọ̀rọ̀ hospital mo dẹ̀ lódi di ọjọ́ 8 lọ hospital tí mi lè jẹun tí mi lè sùn tí mi lè sọ̀rọ̀ ẹ̀wọ̀n ló dé kí ló lè ṣẹlẹ̀ ni wọ́n á sún mọ́ bàbá pé báyìí mi lè fi ẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n mo lè fọwọ́ kọ ìwé báyìí nǹkan kan àwa ló dáa àṣà wàá fowó kan pé jì náà bàbá níyà kò sí wàhálà àwọn kan fẹ́ gbómi díẹ̀ ni wọ́n kàn fẹ́ dán yín wò bẹ́ẹ̀ ni sà ń pé ìyẹn ló ń pè lọ́dẹ wọ́n ṣàfi fi ó kan pé jì ẹja kan ikú kan kún kan bára ṣe yá nìyẹn ó jẹ́ nǹkan tí ó gbòmí gan ní ọdún tó kọjá yẹn ṣùgbọ́n láti ìgbà yẹn náà alhamdulillah àlàáfíà ti jẹ́. ọdẹ wo lẹ lè gbàgbé láéláé yàtọ̀ fẹ́ àwọn táyì ti sọ yìí. ọdẹ tí mi lè gbàgbé àwọn ẹlẹ́rìí bíi 4-5 máa wà ń bẹ̀. ọdẹ pé òun náà la lọ lọ́sàn-án ń pe abúlé yẹn ní abúlé agẹrígi àyá. nígbà tá a débẹ̀ yẹn a ti ṣe kan ló kújọ́ 8 apẹlẹ́dẹ̀ apá gbogbo ẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ la padà wá lọ níbi mo dú ẹlẹ́dẹ̀ kan bá mi ń bẹ̀ mo ta mo yìnbọn sí pa ó bẹ̀rẹ̀ ariwo wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn kálukú ń wọ ẹran ẹ̀ jáde mo súnmọ́ ẹran tún nìdé ilé yóò ṣe é súnmọ́ mo jáde mo lọ pẹ̀ wọ́n dẹ ẹja lọ gbé ẹran yìí o àwọn òya gbogbo wọn gbé bọn wọn má dà wìrìwìrìwìrì ibi tí mo bẹ̀rẹ̀ lábẹ́ igi kan tí mo kọjá èèyàn kan náà bẹ̀rẹ̀ lẹ́yìn mi ó jọde ó gbé bọn dání bó ṣe máa bẹ̀rẹ̀ kò fi bọn ẹ̀ sáàbò ẹnu bọn yẹn kàn mí lẹ́sà fi póò èmi lè lè yìnbọn fún ẹja máa lọ ìbọn òṣì lóyìn yẹn nǹkan kan ìgbà máa gbẹ́sẹ̀ 2-3 mo fọ́ ọkàn bẹ̀ yẹn mo rí i pé pọ́n bómi ó jẹ́ nǹkan tó bá mi inú jẹ́ wọ́n náà yìnbọn sọ́dẹ ìpọ́n jáde ní ilé gbàgbé láyé mi ó jẹ́ nǹkan tí ó jẹ́ kí inú mi bàjẹ́ gan kí ló fi kí ló fi ṣe gbá amúgbá aṣàwo ó jẹ́ ọdẹ tí mo ní ilé gbàgbé. ìbọn báyìí. ó yà mí lẹ́nu táwọn bàbá dẹ̀ ṣì wà láyé. ṣé ẹ gbìyànjú tó ni. ó sún mi yẹn gan ni ó fi jẹ́ tí mi lè gbàgbé ọ̀dẹ́jọ́ yẹn. èwo ló jẹ́ gbàkejì rẹ̀ àwọn ọjọ́ tẹ́ ẹ lè gbàgbé. igbákejì ẹ̀ tí mi lè gbàgbé ọdẹ ọ̀sán náà la lọ lábúlé wa ní àyèpá nípìnlẹ̀ ọ̀dẹ́dàmbẹ̀. ọ̀sán ọjọ́ yẹn bá ṣe oko péòpéò náà ni a bẹ̀rẹ̀ sí ní wóko ẹran ti kú àti pẹran ti pọ̀ ìgbẹ̀tọ́ ní káwó gbẹ̀yìn wọ́n lo ẹtu ìṣeréko wọ́n lọ sẹ́yìn kó wọ́n ṣe gbogbo ẹ̀ kò sọ́dẹ̀ tó yìnbọn sí ó dẹ̀ fò sídìí ọ̀parun kan báyìí ó dẹ̀ lọ dúró
gbogbo abáìládẹ ń wò pé ẹtù ni ẹtù, mo dẹ̀ gbébọn mo dẹ̀ náwó sí i káà ìgbà máa yìnbọn sẹ́tù ẹtù ṣubú inú àwọn tó jókòó lẹ́yìn kan lọ gbó oòrò a ṣe máa yìnbọn síwájú kó lọ bá yan lẹ́yìn ìgbà máa bojú wẹ̀yìn owó bí ọrùn ẹni yẹn báyìí mìnìṣọ̀ kan ti sá síbẹ̀. ẹ̀yìn yín lẹ́ni ń dẹ̀wà. iṣu wà lórí ìjókòó gan gbangba. lẹ́yìn yín. bẹ́ẹ̀ ni ẹtùkẹ̀ ló ti kú wájú yìí. èèyàn méjì ó dẹ̀ yìnbọn èmi nìkan dẹ̀ mo yìnbọn. ó jẹ́ ọdẹ tí àyàwó mọ̀. ó bà lọ́rùn ìkan wọlé sọ́rùn ẹ̀ bí. ó jẹ́ ọdẹ tí ó bá mi nú jẹ́ gan tí mi lè gbàgbé sì kejì láyé mi inú mi ò dùn rárá. ẹ ń gbé wá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà pé wọ́n lọ ṣẹlẹ̀. ká tó kúrò ńbẹ̀ náà bàbá ti fi ó kan kéjì wọ́n ti sọ pé ẹ mọ̀ pé ọdẹ ló ná tà jù ojú ẹsẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ ti fi ẹni yẹn náà rè ṣùgbọ́n ogun ló ń ṣi ni mú àwọn bàbá ní pé kì í ṣe níjà. sọ́wọ́ àwọn tẹ́ ẹ jọ lọ sọ́dẹ ni ẹ ṣe jàǹbá. pẹ̀lú ògo Ọlọ́run. sẹ́yìn ni ẹ fẹ́ fi ṣe jàǹbá fún ni àbí. èmi gángan ni ẹ mọ̀ pé ọwọ́ yá ju ara wọn lọ ni ìyẹn náà bàbá pé ní lára ojú ẹsẹ̀ ń bẹ́lẹ̀ tẹ̀ tí ń bẹ́gi fún ẹni yẹn lójú ẹsẹ̀ ń bẹ́. ẹni yẹn náà dẹ̀ wà ń gbẹ̀. ó wà ń gbẹ̀ ńjọ́ yẹn. kí ló wá padà sẹ́ni ṣẹlẹ̀ sẹ́ni o. tí ẹ̀ náà bá ẹni ò lè ṣọdẹ ń sìn mọ́ṣá kò kú ó wà láyé ṣùgbọ́n àti gbébọn kó dúró gbébọn ẹ̀mí ò gbé mọ́. ẹ̀mí rẹ̀ ò gbé mọ́. bẹ́ẹ̀ ni torí àwọn bàbá ti bá wọn ti bẹ́lẹ̀ dẹ́ sọ̀rọ̀. àwọn ọjọ́ wo nínú yín dùn jù láwọn ọdẹ tẹ́ ẹ ti lọ ní ìṣẹ̀ǹtẹ̀lé láwọn ọjọ́ tínú yín dùn ogun dùn yín nú. ó pọ̀ díẹ̀ o. ọjọ́ tí inú mi máa kọ́kọ́ dùn jù nínú ọdẹ ó jẹ́ ìgbà tí mo ṣe ń kọ́kọ́ kọ́ ìbọn yínyìn. àwa tá a lọ sọdẹ pọ̀ ẹran tó ń pè ní gálà mi rírí mi ìyìnbọn sí rí ọdún yẹn mo pa gálà ńlá kan mo pa kékeré kan ó jẹ́ ohun tínú mi dùn pọ̀ bíi pé nṣo ni mo jẹ mọ́tò ni ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ a lọ ṣọdẹ kan lọ́dún tó kọjá inú oṣù kejì ní abúlé Ìlàfì lọ́dọ̀ Kóródó ó fi ṣe ọdọọdún ògùn ẹ̀ ní ìlọ́dẹ rí ìgbà máa débẹ̀ ọdẹ pọ̀ ẹsẹ̀ pé a bẹ̀rẹ̀ sí ní wóko ọ̀ ń pẹran mi ìyìnbọn ó kùgbẹ́ kan ká wó tán ká ṣíwọ́ lọ́ní gbogbo ẹni bá pẹran lọ́dẹ yìí ó máa gba ẹ̀bùn aṣọ ọ̀pá 4 ọdẹ dẹ̀ pọ̀ àwọn ọ̀kan dẹ̀ ní ṣe bọ́ ní wọ́n yáwọ́ ọ̀ta ó dáa ìgbẹ́ náà la fẹ́ wó ká ṣíwọ́ lẹ́tù yíyọ ogun ṣe èmi náà ta láàrin èrò pa gbagbagbèdè mo pa ẹtù yẹn ó jẹ́ nǹkan tí ó múnú mi dùn àkọ́kọ́ tí máa lọ sọ́dẹ yẹn nìyẹn èmi náà dẹ̀ gba aṣọ ọ̀pá 4 níjọ́ yẹn ó jẹ́ inú ìjọ́ tí mi lè gbàgbé nú ọdẹ bẹ́ẹ̀ ni bàbá. irú àwọn ọjọ́ wo lọ yẹn ló tún wà. ó wá ọjọ́ tí a ti lọ dé àpapọ̀ tí gbogbo a ti lérí lé ká tó lọ sọ́dẹ èmi máa pẹran báyìí ìwọ máa pẹran báyìí ìwọ máa pẹran báyìí ìwọ máa pẹran báyìí o tó jẹ́ ń gbà tá a dọ́dẹ náà ó fẹ́ ṣe ó fẹ́ yẹ ṣùgbọ́n Ọlọ́run ṣe apẹran méjì ńjọ́ yẹn kámẹ́rà wà lọ́dẹ ńjọ́ yẹn gbogbo ẹ̀ wà ṣùgbọ́n bọ́lọ́run ṣe ń ṣe náà méjì ọ̀hún náà ojú ọ̀dọ̀ mi ni méjèèjì kú sí ó jẹ́ nǹkan tí ó múnú mi dùn bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀kẹ́ ní bẹ́sà a ṣe anniversary kan ní Ọ̀dẹ́dá local government àparapọ̀ ọdẹ ni wọ́n gbé ọdẹ yẹn sí abúlé Ṣókàn nípínlẹ̀ Ọ̀dẹ́dá ń bẹ̀ ká tó lọ èrò tí ó pọ̀ ó jẹ́ ọdẹ local government ìpínlẹ̀ Ọ̀dẹ́dá à ń pe bàbá kan ní Sàràǹdà Wálé Sàràǹdà òun ló dàbí pé ó ṣe agbátẹrù ọdẹ yẹn wọ́n kó mi mọ́ọ̀tì wọ́n kó wá fún wa
ọwọ́ náà lọ wóko ẹni bá kọ́kọ́ yín akọ̀yìn tó pa ó lẹ́bùn o ọ̀ sọ̀rọ̀ ẹ̀bùn tó máa gbà nígbà gbogbo wọn ti lérí lọ́n ń ṣe gbogbo ẹ̀ lọ́n ń ṣe gbá ìgbọ́n ló máa ṣe akọ̀yìn èmi ló jẹ́ mo yìn ó jẹ́ ẹ̀gbẹ́ sarandá yẹn gangan mo yìnbọn yẹn à ń bọ̀ ń tan kámẹ́rà báyìí à ń fídíò ẹ̀ báyìí lẹ́tún ẹ̀ fòjà náà ni mo yìnbọn sí pa ó dẹ́kù sójú ọ̀nà ńbẹ ó jẹ́ ọdẹ tí inú mi dùn gan torí kámẹ́rà wà gbangba ní èrò pọ̀ níbẹ̀ ó jẹ́ ọdẹ tí ó múnú mi dùn gan ọ̀dà tí mi lè gbàgbé. nǹkan ò kì í dùn ó máa rò hàn bẹ́ẹ̀ àwọn ọjọ́ wo ni ó mú yóò múnú yín dùn tó ṣẹlẹ̀ láàrin ọdẹ àwọn ọjọ́ tí ó dùn mọ́ yẹn nú. bí ọdún kí n mú bí báyìí bí ọdún kẹta sí ìsìn èmi àtọmọ kan ní ìlú Kílà mo bí ọmọ mo fẹ́ ṣèkó mọ èmi tí mo máa ń lọ dẹná fún yàn tí mò ń pa ẹran 4 5 mẹ́jọ fún yàn ọmọ yẹn gbé mi lọ ó ní kí n já lọ dẹná ní Adépégbà pẹran pọ̀ ń bẹ o adébẹ̀ aṣọdẹ abo ọ̀yà kan ṣomupa títí ijọ́ mẹ́jọ tí kò mọ́ fi kù abo ọ̀yà kan ṣomupa ó jẹ́ ohun tó dójú tì mí tínú mi ò dùn tí mo dẹ̀ pera mi lọ́dẹ tí mi lè gbàgbé ó dùn mí gan ìyẹn tìyẹn bẹ́ẹ̀ ìkan alọ́ṣọdẹ fún èèyàn mi kan wọ́n fẹ́ ṣe ìnáwó kékeré kan lérúwà la máa ń pè ní Kílà lẹ́rùwà wọ́n pe ọdẹ ọmọdé òwò àwa tá a gbébọn ojú 5 lọ mo jókòó ń bì kan ká tó lọ ó ra àwa 5 ó ra ṣìnáàpù 2 mo náà ẹja máa mu ṣìnáàpù mo ti lérí pọ̀ mo gba ṣìnáàpù yẹn gan ibi mo jókòó sí wọn bẹ́ẹ̀ sì ní wóko wọn lẹ́ran kan à ń pè ní màdù ó yọ sọ kò ju ebè 10 lọ sí mi mo gbébọn lé ká ẹran ṣubú ó nìdí ó lọ wá ajá tẹ̀lé ẹran ó máa kú kò ní kú ó máa kú kò ní kú mo dẹ̀ ti lérí pọ̀ nílé kí n tó dọ́dẹ̀ bàbá bẹ́ẹ̀ràn ṣe lọ nìyẹn ó jẹ́ inú ọ̀rọ̀ tó ń dùn mí nú ọdẹ tínú mi ò dùn rárá lágbára. ìmí tí ó tún pẹ́ níṣòlá lọ ṣọdẹ ní ọdẹ ọ̀sán ọdẹ péò ìgbà dé ọdẹ yẹn a pọ̀ àwọn ọdẹ pọ̀ àwọn ọ̀tàfà pọ̀ ń bẹ ní sóònù mi gangan ní Balúwọn ìgbà tá a dé ọdẹ yẹn a ti pẹ ẹran mo ti pẹtu 2 èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ mi ọdẹ ni ẹtù kan dẹ̀ ń bọ̀ gáúgá ó dẹ̀ náwó sẹ́tù yẹn mo ní kó má yìnbọn sí o kó fi ilẹ̀ o má yìnbọn sí o ìgbẹ́ tí wọ́n máa fò tí máa yìnbọn níṣò mo yìnbọn dànù ó dùn mí pé jẹ́ nìyẹn mo yìnbọn sí ẹni ọdẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kí ló dé ó yà mí lẹ́nu ó jẹ́ ohun tó bá mi nú jẹ́ sẹ́bọ̀n ọba ìbọn bá o ó jẹ́ nǹkan tó bá nú mi jẹ́ kò kú ojú ẹsẹ̀ bẹ́ẹ̀ náà bàbá ti fi ó kan pé jìtọ́ ti yọ kìíní ó jẹ́ àwọn nǹkan tí Ọlọ́run dùn wá nú tó bá mi nú jẹ́ nú ọdẹ. ṣó iye ẹran mọ́lẹ̀ ni. ó wà lórí ìdúró ni. ẹtù lẹ́yìn sí wo. ẹtù lèmi ń wò ẹtù dẹ̀ lọ. ìyọ̀n náà má lágbára. làákùlì. níbo ni yín wá ti wá. ọmọ sóòlù mi gangan ni. ṣùgbọ́n Ọlọ́run ṣe kò pọ̀ jù. ṣé àwọn kan ló ṣàṣìyàn ní abẹ́ ń dùn kankan. ẹ mọ̀ ẹni bá ti ń lo oko tó ń pa ìkan tó ń pa 2 tó ń pa 3 kò síbi tí ò ti náà tà wà á fẹ́ lòmí lẹ̀rùn ó lè nà kéré ìgbà tó kù ní sọ fún yàn wà á fẹ́ lòmí ó lè ní egungun
ìgbà tí ó kò ní sọ lójú èèyàn ọdẹ ló ná tà jù ìyẹn ni tí mo rí pé ó fà sá. ó ní ṣébọn ọ̀fọ̀ ọmọ yẹn lọ́wọ́ rí. ìbọn fọ́ mọ́ mi lọ́wọ́ o. bó ló ṣe ṣẹlẹ̀. a lọ ọdẹ kan ní abúlé gbàkúta ó wà níbi òkè paragon ní ìpínlẹ̀ ọ̀dẹ́dàní. ẹtu ni wọ́n lọ gbàgbàgbàgbà ńgbòdè ń bọ̀ níṣó dúró báyìí tó ń wò mí bá dẹ̀ gbébọn sí ìbọn elétù àfi níṣó lálàá tẹnu délẹ̀ ẹtú tún dúró tún sì ń wò mí bẹ́ẹ̀. ọmọkùnrin kẹ́ mọ̀ pé eegun bọ́ìsì ṣì wà mo bá ṣí mo pe ọdẹ wá yìnbọn sẹ́tù ìgbọ̀dé níṣó ni ẹ tún gbébọn fún mi fúnra rẹ̀ ìbọn ti bọ̀ ìbọn ti bà mo tún náà kejì sí wẹ́là ìgbà tí méjèèjì fọ́ ṣe abẹ́ mi báyìí lẹ́tú bá kọjá ìbá kejì náà tún fọ́ ìkejì tún fọ́ ẹni yẹn gbé wa. abẹ́ mi báyìí ló gbà lọ gbólágbólágbólá bó ṣe lọ nìyẹn. ṣé o sì lọ́wọ́ kan nínú báwọn. kò sí bí èṣe níná wọn nù ẹ mọ̀ pé ẹ̀yin bàbá ní ó ní má dàrí kàn kò mọ iye èèyàn tó ń pa lójúmọ́ ẹni máa gbèpè a lè ṣàdúrà fún kó mu ọdẹ burú. níjọ́ wo lẹ ti rò pé ní ṣíṣe ọdẹ ìmọ̀ kíní ìlẹ́jàre. ìjọ tí mo rò pé mi ní ṣiṣẹ́ ọdẹ ìmọ̀ a lọ sí ọdẹ pé òní ìgbà tẹ̀lé kìíní máa kọ́kọ́ yìnbọn wọn pàà ìgalà lóye sí ìgalà ń já àárín àwọn méjèèjì ni ẹnì kìíní yìnbọn sí pàà ìgalà ń fò ẹni tọ̀hún náà yìnbọn sí pàà ìgalà ń fò kò sí ẹni tí ìbọn ẹ̀ bà nú ẹ̀ ẹni kọ́kọ́ yìnbọn ti bí yẹn ìbọn ẹ̀ ta bá ẹni tó yin ìbọn sí galà yẹn lẹ́lẹ́kejì ó tabà lọ́wọ́ báyìí mìnìṣọ̀ kan wọ̀ lọ́wọ́ báyìí ẹni yìí kejì sí gàlà tí ó pọ́n ẹ̀ pọ́pàṣọ̀nù ò gbé dání níṣó dẹ́ yòjú padà sẹ́ni tó kọ́kọ́ yìnbọn sí gàlà yẹn níṣó gbọ́ ẹ̀ tiẹ̀ méjèèjì ẹ̀ délẹ̀ pàápàá bẹ́ẹ̀ pa sójọ́ fà ń bẹ́ẹ̀ ó jẹ́ oúnjẹ kí ọdẹ sú mi gbà kan èmi ò dẹ lọ ọdẹ mọ́ o. ṣéèdì náà ló dìde. ẹ̀fún burúkú ni wọ́n jọ wá láti ilé kan náà ni mọ́tò kan náà lọ́wọ́ ìwà àsọdẹ. ó jẹ́ nǹkan tí ó jẹ́ kọ́ dẹ kọ́kọ́ sóun pé kí ló dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn alákọ̀ọ́kọ́ sà ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ jẹ́ kí ọdẹ sú mi àwọn agbègbè kan wà ládùúgbò wa tó bá máa tó ó pẹ́ jù ọjọ́ kẹta ẹ máa gbọ́ pọ́n ti dẹná lọ o wọ́n ti yìnbọn para wọn lọ́dẹ báyìí o wọ́n ti dẹná lọ o wọ́n ti yìnbọn ṣe gbá báyìí o wọ́n ti ṣe gbá kan ó jẹ́ kọ́dẹ fẹ́ yọ kúrò ní ọkàn mi ní ìgbà kan ṣùgbọ́n ẹ̀ bàbá ní ọkùnrin ò kì í ṣojo gbádẹ̀ súnmọ́ bàbá ẹni tí wọ́n pèsè lọ́wọ́ àwọn àwòrán á ṣe gbogbo ẹ̀ bí pé ó ní kọ́lọ́fì kan nínú ń fà ń gbà yẹn láti gbà yẹn ọkàn dẹ̀ balẹ̀ kò sí wàhálà kankan. ẹ bá tún wá tún ayé wá ń gbà mí nǹkan. tí n bá tún ayé wá màá tún padà ṣọdẹ o torí ìgbádùn tí mo rí inú ọdẹ ó pọ̀ díẹ̀ o. ẹ ní ṣe iṣẹ́ akọ̀wé. iṣẹ́ akọ̀wé yàn ṣiṣẹ́ akọ̀wé ò ní kó má ṣọdẹ. bó ṣe tíṣà akọ̀wé inú ọdẹ tíṣà wà ń bẹ akọ̀wé wà ń bẹ ọlọ́pàá wà nú ọdẹ sójà wà nú ọdẹ tájọ́ ń pàdé lọ́sàn-án tájọ́ ń ṣe gbogbo ẹ̀. ọdẹ yìí ẹ tó padà sí náà. bẹ́ẹ̀ ni sà. agbọ ẹ bá tún wá. bẹ́ẹ̀ ni sà. ẹ bá ló lọ débi pé ẹ lè máa fi rẹ ránkọ. ẹran rírà yẹn kọ́ ni ọdẹ bàbá mi sọ fún mi ó ní ẹ̀bùn tó so mọ́dẹ pọ̀ gbogbo ẹ̀ náà kọ́ ni kí á pẹran ẹlòmíì ò tó wa ó ti kú ẹlòmíì jù wá lọ ó ti kú ẹ̀bùn wà nú ọdẹ tó pọ̀ gan kì í ṣe ká pa ẹran jẹ nìkan irú ẹ̀bùn tó wà bẹ́ẹ̀ sí for example ọmọ mi àrà kan dèdè ké wá látojú oorun lóru ẹni tí ó sún mọ́ ọdẹ tí ó sì ń lànà kankan ó di kó máa sáré kiri gbidigidigidi ṣùgbọ́n wọ́n tó bá sún mọ́ ọdẹ ibi tó ti ṣẹlẹ̀ ẹnu gbọ́dọ̀ jókòó kó ti mọ solution tó gbọ́dọ̀ ṣe sí ẹ ló báyìí ìṣẹ̀lẹ̀ nǹkan kan wọ́n á dẹ̀ sọ fún ẹ pé ó yá mú nǹkan báyìí àǹfààní ọdẹ pọ̀
ẹlòmíà níyàwó òun tó bá fẹ́ bímọ operation ló fi ń bímọ. Ìwọ tó bá súnmọ́ dẹ dáadáa àwọn bàbá júwe fún ẹ ṣe lè fún nù yún tó bá máa bímọ gan ó lè jẹ́ lé ló máa bí sí. Ó lè jẹ́ lé ní pẹ̀lú ògo Ọlọ́run ó jẹ́ kí ọdẹ yẹn kó tẹ́ mi lọ́rùn. Ẹlòmíì náà ń fọ́ ṣọ́ọ̀bù òun wọ́n ń ṣe gan ń ṣàwo wọ́n ń ṣe kinní kan òun gbọdẹ síbẹ̀ wọ́n sì ń jí nǹkan gbá kan tó bá ṣọdẹ dójú àmì àwọn bàbá fún wọn lè ní kó rí nǹkan 2 mẹ́ta síbẹ̀ nǹkan kan ò ní sọnù bẹ́ẹ̀. Ọdẹ jẹ́ nǹkan tí mo láìkì gan. Mo ti gé ní ẹ̀bì kan nígbà mo fẹ́ bímọ kan tán ní kó gbé lọ sí tíátà wọ́n fẹ́ ṣe operation fún mo súnmọ́ wọn bàbá báyìí wọ́n ní kó má fọ ọbẹ̀ ẹ̀dá kó má dọ̀bẹ̀ lé inú kí wá la fẹ́ ṣe báyìí obìnrin kẹ ní olè gbin ní olè dúró yìí tó bá rí bẹ́ẹ̀ kí n máa padà lọ́bẹ̀ báyìí kí n máa lọ sọ fún un báyìí ló ṣe rí gbà báyìí o nǹkan kan á dẹ̀ ṣe bẹ́ẹ̀ di wọn tán náà sẹ́ẹ̀tì tíátà bọ́ ṣe sẹ́ẹ̀tì ẹ̀ náà lọ ṣe ká fún ara wọn fún ara ẹ̀ ló bímọ kan tó gbé. Ó jẹ́ nǹkan tí inú mi ń dùn nínú ọdẹ gan. Afẹ́kẹ́ kọ́ wa ní àjò bóyá tọ́jú ara tọ́jú àìsàn ara káwọn tó ń gbọ́ yé kí wọ́n lè fi ṣe fàjẹ́. Ó dáa ẹ jẹ́ kí n fún wa ní àjò kékeré kan torí ó máa ń sábà ṣe àwọn ọmọkùnrin ìsìn wọn á ní àtọ̀sí ń dáhùn láàmú. Tá a bá réyàn kan tó dàbí pé ó rí i pé àtọ̀sí yẹn wà lára òun ó dòun láàmú pọ̀ kó lọ bá ń wá èpo igi ṣápó kó pa kó kó sínú apẹ kó bá ń wá kọ́hún blá láwọn bá kọ́ fi sí i kán lọ ra ẹmu ọ̀pẹ àbògúrọ̀ kí wọ́n fi sè kí wọ́n máa yọ ọ̀fẹ́ nìyẹn kó mú. Ọkùnrin máa ń tètè mọ̀ pé ó wà lára òun obìnrin lè máa tètè mọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin tó ní àkíyèsí torí obìnrin tó bá dàbí pé àtọ̀sí wà lára ẹ̀ mẹ́sìs tó ń ṣe ò jẹ́ kó tètè mọ̀ ṣùgbọ́n tó bá ti ń rí nǹkan funfun lójú ara ẹ̀ kó mọ̀ pé àwọn Yorùbá máa ń pè ní àrùn gbajúmọ̀ òun náà ń pè látọ̀sí kó mọ̀ pé ó wà lára òun kó ṣe àgbéyẹn kó mu tó bá máa mú ìjọ́ kìíní ìjọ́ kejì mo fi ògùn tí mò ń dìmú mo fi búra gbogbo ẹ̀ ló máa flush dànù pátápátá pẹ̀lú ògùn Ọlọ́run. Nọ́mbà fóònù yẹn kọ́ nọ́mbà fóònù yẹn 070 89 86 070 89 73 98 52. ẹ wí lẹ́ẹ̀kan sí. 070 89 73 98 52 WhatsApp nọ́mbà mi náà ni. Òun náà ni WhatsApp yín. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣeun.